ó ti ní problem. history ni àwọn tó wọ́n fún problem. wọ́n fún ni. wọ́n ti fún ó dẹ̀ ti wá ní. ẹ má gbọ́ o ẹni tí ọba yẹ kó fìyàn jẹ baálẹ̀ tó bá fìyàn jẹ baálé ẹni tó yóò fìyàn jẹ baálé inú bínú pé èmi ni wọ́n ní máa fi baálé jẹ o baálẹ̀ wọ́n ní wọ́n máa fi jẹ o lọ́ọ́ fi baálẹ̀ jẹ tí wọ́n bá ti yanjú ẹ̀ láàrin ara wọn bá kò sí wàhálà síbi baálẹ̀ ju baálé lọ. bẹ́ẹ̀ni dáadáa. ṣètìkẹ́tẹ̀ ṣùgbọ́n tẹ́lẹ̀ wọ́n máa fi baálé jẹ kó máa fi baálẹ̀ jẹ èmi òkè ẹ máa gbọ́ láàrin mi àti ẹ fi pásítọ̀ lẹ́hùn wọ́n ní kí n bá fẹ́ fi joyè nínú ìlú yìí o tí n bá fẹ́ èmi ni mo láṣẹ kí n fi baálé jẹ o ẹ̀yin láṣẹ kí ẹ fi baálẹ̀ jẹ ẹ wá fẹ́ fi Sàláfì joyè ẹ wá fi jẹ baálé. ẹ̀ta ló ń kọ́ tuntun gbọ́n ó dé padà sí baálẹ̀. sẹ́wọ̀n pé nítorí dájú náà ni kí n sọ pé lágbájá ẹ̀tọ́ tó ní ni kó o fi jẹ baálẹ̀ èmi ni mo lẹ́tọ̀ọ́ kí n fi yàn jẹ baálé bẹ́ẹ̀ ni kò dìjà ẹ̀ẹ́dẹ̀ sọ pé ókè o Sàláfì mo fi ọ jẹ baálẹ̀ kí wọ́n ju baálé lọ o. ajá ìgbẹ́ ni. ṣẹ́gẹ́tẹ̀ ṣẹ́gbẹ́ tó tán bá jẹ́ mọ̀dàrú yóò fara mọ́ pé ẹ fi jẹ baálé olúwa tún wá nu pé òun ó tún fi jẹ baálẹ̀ sẹ́wọ̀n pé tó bá tún fi jẹ baálẹ̀ yẹn oyè baálẹ̀ tún ju baálé lọ ṣùgbọ́n kò fẹ́ mọ̀dàrú kò fẹ́ dàrú kò fẹ́ sòjòrò kò fẹ́ sàpárùtù baálẹ̀ rẹ̀ jẹ́jẹ́ ọwọ́ ní sọ́ọ̀dì baálẹ̀. olófin ní Ọ̀kanlọ́mọ Odua. ṣé wọn tí mú lẹ́tà mi gan dé Jẹ̀bú mẹ́mí náà wà entitled láti jẹ ẹ sọ Jẹ̀bú Awujale. ẹ pa mí láàárọ̀ yìí o ẹ sì lè sùn láàárọ̀ yìí o. Dr. Wasiu Ayinde Marshal nínú àwọn tó fẹ́ tí wọ́n fẹ́ dá plane dúró ń gbà yẹn báyìí tó fẹ́ dá plane wọ́n dúró tán fẹ́ fọwọ́ dá plane dúró plane fẹ́ bẹ́ lórí níta mi yẹn. lẹ́tà wọn ni declaration of interest as Awujale of Ijebu land àwọn náà fẹ́ jẹ ọba yẹn wọ́n fẹ́ jọba so àwọn èèyàn wá ń pé ó ga òkìní kan kálukú sàn sọ̀rọ̀ kí ló dé wọ́n ní right sí nìyẹn. nǹkan bá belong to that family. bóyá wọ́n belong to nìyẹn. trace family yẹn fọ́fọ́ fada wọn kan prove ẹ̀. àwọn Awujale àwọn ọmọọba àwọn ìdílé tí ìjọba bá ní kí ló ṣẹlẹ̀ ẹ wá bá wa bí King Wasiu Ayinde Marshal kí wọ́n fi hàn wá kí ni ìran wọn ti kan ọba wọ́n wá ń kìlọ̀ pé àwọn òfàjèjì o. once ẹ mọ tún nǹkan kan èmi ò mọ mo fẹ́ kálẹ̀ bò ní. nǹkan kan náà we don't want strangers. once against strangers. So I don't understand olórí ọmọ bá ṣe di stranger. kò ń ṣe pé stranger bẹ́ẹ̀ tán sọ ní pé ẹni tó bá fẹ́ show interest kọ́kọ́ gba fọ́ọ̀mù nínú fọ́ọ̀mù yẹn ló ti wá fìlì ìran rẹ̀ bí ìran rẹ̀ ti tan mọ́ fámìlì tí oyè kan yóò sọ ìran karùn-ún sẹ́yìn ni yóò wà listẹ̀ ṣàpẹ́ kápẹ́ntà ti mọ̀ ní wọ́n ní kó ṣàmọ́ tírèsì ìran ṣùgbọ́n gbogbo àwọn ọmọ oyè pátápátá fẹ́ joyè wọ́n kọ́kọ́ tírèsì ìran wọn kó tó gba form of clinical interest tàwọn sọ̀hún eléyìí wọn kọ́kọ́ lẹ́tà ni wọ́n wà gba fọ́ọ̀mù náà sọ fáwọn èèyàn pé ẹ wá o ẹ má jàjèjì ó wọ àárín wa o ẹ má jàjèjì ó jẹ kíní ìlẹ́bí wa o ẹlẹ́bí mọ ẹbí rẹ o but kí n kwan wà náà sọ pé family yẹn làwọn náà belong sí ṣe mọ wọn á trace ẹ wọn ti ní kàn trace ẹ àwọn náà wàá sọ dádì mi ẹni báyìí ni bàbá ìyá bàbá mi ẹni báyìí ni ìyá bàbá mi ẹni báyìí ni àbúrò bàbá mi ẹni báyìí ni kó tó wá kan bàbá mi gangan ẹni báyìí ni èmi wà lọmọ bàbá mi nílé kíníkan ní abí wa ìgbà tá a kọ́kọ́ ní tẹ́ bàbá mi délé ayé ibi báyìí ni wọ́n wà wọ́n ní kàn trace ẹ̀ bẹ́yẹn ṣètìgẹ́tẹ̀ àwọn náà dẹ́ mọ̀ tán wọ́n mọ̀ tán ṣé wọ́n máa ní kíníkan bí wọ́n ti mọ̀ pé àròbá ni bàbá tàbí nǹkan wọ́n ní àròbá ni bàbá tán èmi wá rí i pé mo á bèrè lọ́wọ́ àgbàlagbà kan wípé kírétẹ̀ sọ pé àròbá ni bàbá tán wọ́n ní ṣé mo mọ̀ pé ìtàn a máa lọ gerege ńgbà mi ṣùgbọ́n àròbá a máa nírọ́nú àti àpọ̀pọ̀ wọ́n ní àròbá tí mo wò yìí ó lágbára gan o ó lè dorí ìtẹ̀kodò
ọgbọ́n mi ọsàn tó sọ fún mi nù èmi á ní bèrè lọ́wọ́ àwọn èèyàn pé kílẹ̀tà rọ̀bà burú ju ìtàn gẹ́gẹ́ ló ń tọ́mọ̀ bàbá tẹ̀. yọ bá rọ̀bà. àrọ̀bá sì bàbá tẹ̀. ẹ̀mí orin tó lọ lẹ́ẹ̀kan ti dé. ẹgbẹ́ wa. ẹ̀mí orin yẹn ti dé. àwọn apàdà sígbà tá a fẹ́ kí orin yẹn kan jáde. ọ̀tọ̀ lórí. ó ní ọ̀rọ̀ ni ó sọra rẹ̀ ọ̀rọ̀ ni ó sọra rẹ̀ ẹ jẹ́ kí ìyàwó ọ̀nà ọmọ ọkọ ọ̀rọ̀ ni ó sọra rẹ̀. ṣé kìí ṣe pé ìyàwó ti fẹ́ na ọmọ ọkọ ń jẹ̀bù báyìí. no the man has a right to contest wọ́n ti open ẹ̀ kò sí tó kan trace genealogy wọn. kò sí tó ẹ̀yin tẹ́ ń ṣètò oyè ìjẹ̀bù ẹ mọ̀ expect lẹ́tà mi. sọ̀rọ̀ pé ní ẹbu tó wà ní Ìjẹ̀bú Òde àwọn dáàdì yìí náà kọ́ ṣe bú bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ni náà. sọ pé taba hu ibẹ̀ a rí ìkòkò níbẹ̀. ìkòkò wà mẹ́. tó fi sọ pé ẹ̀yin lẹ ṣe bú bẹ́ẹ̀. ẹ̀yin lẹ ṣe bú bẹ́ẹ̀. ẹ sì lè ti sáré lọ rí mọ́bẹ̀ o. sá. ẹ mọ̀ ṣé wọ́n ti mú lẹ́tà mi gan dé Jẹ̀bú ni èmi náà wà entitled láti jẹ. ẹ sọ Jẹ̀bú. Awùjalẹ̀. ẹ sọ Jẹ̀bú rẹwà ẹ sọ Jẹ̀bú kápẹ́ tó tán. rẹwà náà lẹ ti sọ. ẹ jẹ́ ọjà Awùjalẹ̀ yóò gbọ́ ní sọ̀jẹ̀. gbogbo tí mo mọ̀ sọ tí mo mọ̀ kọ tí mo lè sọ nípa Ìjẹ̀bú Òdu mo fọ́ náà lọ. ẹ̀tọ́ ni ọmọbẹ̀ ní. ẹ̀kún mo lè jó yẹn rẹ̀. ọmọbẹ̀ ní kámá ní ẹgbẹ́ gbábẹ́ ti wẹ̀ ọmọ ní ọmọ tí ì bá ṣe kinní kan ìgbà yẹn rú kéèyàn kan rú ọjà lásán. ara o èmi àyíjẹ orí ọ̀rẹ́ ru orí lórí àtẹ ìwé ẹyọ kan tí mo ní náà ní pẹ́ẹ́lẹ́ gbégbá. àwọn olùkọ́ ni tó bá ti rí ọmọ àlè kan ní kíní kan wọ́n lọ jù nú omi tájú jọ ọmọ nù omi báyìí tó yẹ kó ọmọ àlè yóò rì ní yóò lè fò ní. wọ́n ìtọ́ ṣe ṣe ẹ lọ ṣe genealogy nǹkan kan yẹn ìgbà ni ẹ máa fẹ́ ṣe kí wọ́n kàn rú ọjà pé gbogbo ẹ̀yin ọmọ lóye ẹ wà fúgbà wọ́n á sọ fún ẹ pé ẹni tí ẹ bá ti ṣe ọmọ ìran yìí o ẹbí yìí o tó bá ti rú báyìí odò ní ìrù lọmọ títún. ìfà ẹ̀kọ́ èdè la lò. ìfàdọ́là wàlá ìfàdọ́là ló dájú sí. ìfàdọ́là. tó bá ṣe báyìí dọ́là ni tó bá ṣe dọ́là ni ìfàdọ́là ìríran ẹ̀rọ tọ́. ẹ mọ̀ pé pépà tó fi ṣe dọ́là yẹn tì. ó tì kìkì sí irun ìfàdọ́là ìríran ẹ̀rọ títí àròbá ní ìfàdọ́là. àwọn tó ń béèrè lọ́wọ́ kan wà pé kó ṣàlàyé ìbéèrè tó dá wọn béèrè. no it's the right thing. Because wọ́n fẹ́ leave ẹ̀ open wọ́n fẹ́ leave anybody out. ló fi dá kéèyàn mọ̀ tán ní tó ti wá torí nǹkan tí wọ́n náwó sí ipò tó ga jù ní Ìjẹ̀bú ni Awùjalẹ̀ tí wọ́n bá sì fẹ́ dérí ipò yẹ ọpọlọ lè júwe ara rẹ̀ délédélé pẹ̀sì sọ́lẹ̀ kan ẹni tí ó bá lè júwe ara rẹ̀ délédélé kò tọ́ láti máa kó mọ́ nàgà. ìjúwe ara nìkan kọ́ o if you want to look at the antecedent ti Awùjalẹ̀ ẹ̀ ń bá fẹ́ wọ bàtà Awùjalẹ̀ tó lọ yóò jẹ́ ẹni tó ní òótọ́ ẹni tó ní wà ire ẹni tó ní wà pẹ̀lẹ́ ẹni tó ní ìṣoore ẹni tó ní ìrẹ̀lẹ̀ ẹni tó ní ṣé mo kà lọ ni because Awùjalẹ̀ epitomizes all this. bẹ́ẹ̀ni. I'm telling you so Awùjalẹ̀ has created ìgbàtà ayé wọn kan gbowó lọ́wọ́ Abacha this is a man that stood against Abacha regime. ìpẹ̀lú bẹ́ẹ̀ni owó kọ́ ló fẹ́ wọ̀ mí lórí and you cannot intimidate me Awùjalẹ̀ is a fearless king. kò bẹ̀rù wọn ò sójó. the kingdom of Awùjalẹ̀ àti ẹni tó wà ní diaspora ẹni tó wà ní kíni àwọn tó wà múnú gan wọn máa wá sójúde ọba nítorí pé the personality of Awùjalẹ̀ commands a lot of respect and gives àwọn ọmọ Ìjẹ̀bú an identity a single identity ẹni tí ó jẹ Awùjalẹ̀ ó ṣe tí ó divide wọn. kò ṣe tí ó pín wọn. kò ṣe tó máa wà misinformed kò ṣe tí ó dé tí ó máa bá gbọ́ àwọn ọba jà. àwọn olóyè ìjà ń lù ú. tí àwọn tí tó yẹ kó lọ sọmọ kó ṣe gbẹ sí yóò gbọ́ ìtàn gidi kò ń ṣe pé àwọn tó ti sọ̀tàn bú lẹ́yìn náà wọ́n misinform ẹ̀ I see when a king is misinformed he will destroy the unity that exists in Yoruba land so misinformation nǹkan tó máa ń mú wá ọ̀dà so a king a monarch must not be informed by àròbá burúkú táwọn tó wà nílẹ̀ bá sọ fún un tó ti ń já bàbá wọn kó má jà wọn náà. bẹ́ẹ̀ni
ọ̀tọ̀ nípò àgbà lẹ́sàn ọ̀tọ̀ níwà àgbà. bẹ́ẹ̀ni. ìwà àgbà sì rèé nípò àgbà ọ̀tọ̀ níwà àgbà. ìwà àgbà sì rèé ó ṣàgbà ipò àgbà. so àwọn kan tó máa wò ní Awujale nìyẹn because this man over time he commands a lot of respect. He gave Ijebu kingdom generally an identity. The Awujale. The late Awujale. An identity of unity, identity of oneness, identity of cultural realization, cultural renaissance. No, you can't describe it. I give it to that man. Oh, I celebrated but it was highly celebrated. You can't. So when you now look at understand Lara. It must not have any this kind of shenanigan and èèyàn kan sọ̀rọ̀ kan ìmọ̀ bóyá o lè sọ. kí ló wí. ó ní in a gathering like this. In a gathering like this. Bí eléyìí tá wà yìí. Bí ètò ṣẹlẹ̀ Friday. Okay. You can know the next governor of your state. In a gathering like this. With Okanlomo Odua. Maybe I seen some. Bóyá ó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ tá a sọ pẹ̀lú Àríṣekọ́lá. Ṣé pé nígbà Àríṣekọ́lá nígbà ayé wọn ìdí géètì lẹ́tì mọ next governor. Ìdí tá a bá kí ọdún iléyà tá a bá ṣe tó bá next sí election àbáwẹ̀ ẹni tí wọ́n bá ti jọ débẹ̀ ẹni tí àwọn èèyàn bá pariwo ń gbà wọn débẹ̀ election pendulum yẹn ibi tó ń swing lọ nìyẹn. So some people will even go to that ìdí because of what Àríṣekọ́lá will pronounce. Or is action and inaction? Just action and inaction. He will not raise anybody's hand up. But wọ́n á ti rí pé ẹni ló súnmọ́ bàbá yìí. But for the love of Àríṣekọ́lá àti impact Àríṣekọ́lá nílùú Ìbàdàn, people will go to where he swings to. The Àríṣekọ́lás of this world are kingmakers. Their word goes a long way beyond the horizon of where they belong. Do you understand? And it's like the Àríṣekọ́lás of this world are Zions of this world. They are like Zions of this world. And I give it to him. I remember when you're not by. I rántí wọn báyìí nísìn. So understand? Nǹkan tó ń kọ́ kò bá ṣe legacies. Whatever anybody do in life, I'm about rántí wọn. Ṣé pé wet ni legacy? Wet ni legacy. Wet ni legacy. Ọ̀rọ̀ kan ni. Ó sì wọ́n fọ́ọ̀mù lójú ayé yẹn àtìlẹ́yìn yẹn náà torí ó náà ń sọ bẹ́ẹ̀ ni pé wọ́n wà láyé báyìí a sì ń fíìlì ẹ̀bẹ̀rẹ̀ kí wọ́n sì wà ráǹdì ọ̀dọ́ òun ò sí physically mọ̀ pẹ̀lú wa torí weight of legacy tí wọ́n fi lẹ̀ yẹ ó sì loud sí now àwọn tó ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé event Friday or communicate message. Message yẹn wá rè àwọn olóye àwọn tó mọ nǹkan tú nìkan ló lè yí. ẹja afílẹ̀ fún àwọn ọmọ tú. ní mo tú lọ. ẹja tún padà sífẹ̀. Ifẹ̀ òye gbójoojúmọ́ tí mo wá. báàlù tó balẹ̀ nìbàdàn lánàá kà tó bá dín díẹ̀ mẹ́wàá ó dà kó tún lé gan. bẹ́ẹ̀ ní airport Ìbàdàn yìí lánàá wọ́n sàn balẹ̀ ni kí ló dé. Aya ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà. Bẹ́ẹ̀ni. Àwọn náà ń lọ joyè níbi tí Ọ̀kanlọ́mọ ti joyè. Wọ́n ní Ọọ̀ni rìṣà wọ́n ṣe àjọ̀dún ọdún 10 tí wọ́n di kábíyèsí. Wọ́n wá bọ́ sáàrin ìlú wọ́n wá mú àwọn ọ̀tọ̀kùlú ìlú. Àwọn kò sí ìjọ òkun wọ́n wá mú wọn. Àwọn kò ṣẹlẹ̀ rí. Náà fi wá mú àwọn náà. Ìmọ̀ yèyé aṣíwájú gbogbo ilẹ̀ Oòduà.
yèyé aṣíwájú gbogbo ilẹ̀ Oòduà. so oyè Oòduà lajẹ lánàá kì í tún ṣe ilẹ̀ Yorùbá land tóró ju Yorùbá land lọ. èmi ò mọ̀. Oòduà dé Brazil bólẹ̀ ti mọ̀. Oòduà dé Brazil ó dé Cuba. Yorùbá náà dé Brazil. ẹ máa gbọ́ Yorùbá náà sọ ilẹ̀ Yorùbá it consists of the west south western zone. ilẹ̀ Yorùbá nìyẹn ilẹ̀ náà pé Yorùbá land. èdè wo ni kí ló fi dáwọ́ ti Brazil. you are not getting it sir. èdè Yorùbá tẹ́ ẹ sọ kọ́. you are not getting it sir. you are not getting it sir. ẹ ní gbà ni. ẹ máa gbọ́ let me let you know this. ẹ mọ̀ ilẹ̀ jẹ́ mọ̀. tẹ bá ní Ìbàdàn land. Ìbàdàn land níbi tó dé. ọmọ Ìbàdàn wà ń bò mí o. ṣé n gẹ́tì nísìn. tẹ bá sọ pé àwọn ọmọ Olúbàdàn gbogbo ayé náà wà o. ẹ gẹ́tì mo sọ sí. tẹ bá sọ pa Oòduà transcends much more than the Yorùbá land. Ìṣẹ̀kírì wà ń bẹ Delta wà ń bẹ Warri wà ń bẹ gbogbo wà ń bẹ Ẹdó wà ń bẹ Yorùbá wà ń bẹ mò ń bọ̀ Yorùbá wà ń bẹ ṣùgbọ́n Oòduà ló transcend gbogbo wọn. Oòduà gẹ́gẹ́ ni that's not a Yorùbá land. You can't call Edo a Yoruba land. It's Edo land. You can't call Ìṣẹ̀kírì Yoruba land. It's not Oòduà land as well. It's Ìṣẹ̀kírì land. No, it is a it is àwọn Oòduà wà ń bẹ. Yorùbá náà wà ń bẹ. Ṣẹ́gun tí mo sọ ọmọ Yorùbá wà ń bẹ. Ọmọ Yorùbá wà ń bẹ. Yorùbá wà ń Brazil. Yorùbá wọ́n wà Cuba. Àwọn kan wà tó yẹ pé wọ́n tún sọ Yorùbá níbẹ̀ tí èso ọmọ Yorùbá. Wọ́n lè mọ Yorùbá lọ́kọ̀ wọn. tó tún gba culture Yorùbá. Yorùbá ló ní wọn àwa la ni wọn. àwọn kan la ni wọn Oòduà nìyẹn ilẹ̀ Yorùbá yàtọ̀ sí ilẹ̀ Oòduà. ilẹ̀ Yorùbá kárí ilẹ̀ Yorùbá dé Brazil. ṣẹ́gun ẹ mọ̀ jẹ́ sọ́kọ̀ fún mi. tí tẹ́bọ̀ Ọlọ́run jẹ́ wà misinformed o. àmín. àwọn kan ti wà misinformed tí wọ́n jẹ gbalẹ̀ lórí o. ilẹ̀ Yorùbá is everywhere ó dé Brazil. ilẹ̀ Yorùbá ò débi kankan. ó débẹ̀. ọkọ̀ ìkọjá lè ba bọ̀rọ̀. ilẹ̀ Yorùbá ní Amẹ́ríkà. Yes. ilẹ̀ Yorùbá ní Amẹ́ríkà. ọtọ́ ìjọba Amẹ́ríkà. ọmọ Yorùbá ẹ máa gbọ́ ilẹ̀ Yorùbá débẹ̀ ọmọ Yorùbá ló wà ń bẹ̀ Oòduà dẹ nìyẹn. oyè tó jẹ́ ń bẹ̀ oyè Yorùbá ni. ẹ farabalẹ̀. ọkùnrin kan láì jẹ́ pàǹgbà yẹn ọba kìnnì kan Yorùbá ni. ẹ máa gbọ́ ẹ jẹ́ sọ kìnnì kan fún yín. Yorùbá ni. ẹ jẹ́ sòtọ́ fún yín. Ẹdó kì í ṣe ilẹ̀ Yorùbá ilẹ̀ Ẹdó ni. ilẹ̀ Ẹdó ni. ṣùgbọ́n ọmọ Yorùbá wà bẹ̀ ẹ máa gbọ́ ọmọ Yorùbá wà bẹ̀ ọmọ Oòduà ni. ọmọ Yorùbá tó wà bẹ̀ ọmọ Yorùbá ni. ọmọ Yorùbá tó wà bẹ̀ Oòduà ni. Yorùbá ni. Oòduà is the father of all. Yorùbá ni èdè wa ni èdè Yorùbá ni ilẹ̀ Yorùbá náà wà. ilẹ̀ Yorùbá kọ́ ó lè tẹ́bá jẹ́ oyè ilẹ̀ Yorùbá táwọn fún iláṣẹ ilẹ̀ Yorùbá ẹdín ilẹ̀ Yorùbá yín mú. gbogbo ilẹ̀ Yorùbá náà ni Oòduà làwa jẹ. ilẹ̀ Yorùbá afaramọ́ Oòduà a sì faramọ́ Yorùbá ikẹ́kẹ́ ojú kan lọ. ẹ máa gbọ́ wọ́n jọ tóbi ni. ẹ máa gbọ́ sẹ́rí the nomenclatures táwọn wo yìí sẹ́gbọ́ if it's not properly defined people will be misinformed. And when people are misinformed olóṣè àwọn kan gbà kan tó jẹ́ pé that misinformation went because wọ́n bá àwọn àròbá tó yẹ kan. Oòduà doesn't refer to land it's just misrepresented as Israel. The word Yoruba never used for I don't understand. Hausa bo. Ẹ fọ àwọn yẹn lẹ wọn mọ tán. Okay. What you are talking about. Ṣe pé when people are misinformed. Honourable speaker. Yes, so honourable member. Oòduà. Yorùbá. Èmi ò mọ yàtọ̀. Ẹ máa gbọ́. Ẹ máa gbọ́. Kò sí yàtọ̀ mò ń gbọ́. Oòduà. Ṣùgbọ́n ilẹ̀ Yorùbá yàtọ̀ sí. Ẹ máa gbọ́. Oòduà Yorùbá èmi ò mọ yàtọ̀. Tí n bá fẹ́ mú gan èyí tó sọ pé Yorùbá is even larger than Oòduà. Yes but tẹ́yìn bá mú bẹ́ẹ̀ yẹn. Yes now ilẹ̀ Yorùbá èdè Yorùbá kò sí èdè Oòduà èdè Yorùbá ló wà. Ẹ máa gbọ́. Kí ni origin Yorùbá? Who is the father? Oòduà. Where do we come from? Ọmọ ta ni wá? Ẹ mọ gbọ́ mi ni. So ọmọ Oòduà ni wá. Tá à ń gbé nílẹ̀ Yorùbá. Ta ló nílẹ̀ Yorùbá? Oòduà ló nílẹ̀ Yorùbá. So why you kí ló dé ń pín? Ẹ gbọ́ mi yóò sọ. No mo ń ta ni Sherry when you talk about language you need to understand the semantics of words. Kò ní semantics kankan. I understand all this you are saying is political. It's not political. It's political. It is political. It is the use of words. It is just you are just dividing indivisible. Oh my goodness. Yorùbá àti Oòduà is the same thing. Okay, if it's the same thing. It's the same thing. It's the same thing. Yes now. It's the same thing. Yorùbá àti Oòduà kankan náà ni wọ́n. Ṣùgbọ́n èmi o Ọ̀kanlọ́mọ Odua lè mi.
Ọkanlomo Odua is good Ọkanlomo Yorùbá is good gbogbo ẹ̀ náà Yorùbá ni wá Odua ni wá. ṣé wọ́n sọ Yorùbá ní Cuba. kò síbi tó ń sọ Yorùbá. wọ́n sọ Yorùbá ń bẹ̀ ṣé wọ́n sọ Odua. No. You're getting it. It's a descendant of Odua. Oh, it's a descendant of Odua. Yorùbá tán sọ́mbẹ̀ yẹn. Ní ilẹ̀ Yorùba níbẹ̀. Ilẹ̀ Amẹ́ríkà ni. Ilẹ̀ Cuba ni. Yorùbá tán sọ́mbẹ̀ yẹn is a descendant of Odua. Bẹ́ẹ̀ni. Kí ni wọ́n sọ́mbẹ̀ yẹn Yorùbá tán sọ. So that means when you are talking of Odua, you are talking of Yorùbá. When you are talking of Yorùbá, you are talking of Odua. I'm not contesting that. But when I'm contesting, what I'm contesting is this. Edo is ilẹ̀ Yorùbá. Yes, you are right. Wọ́n sọ Yorùbá ń bẹ̀ because they are descendants of Odua. Àdẹni sọ pé ilẹ̀ Odua ni. Ọmọ gbọ́ mi ọkùnrin. Ilẹ̀ Edo náà ni. Ibi tí wọ́n bá rí ó lè sọ pé Ṣẹ̀kírì ilẹ̀ Yorùbá kọ́ ní Ṣẹ̀kírì torí pé Yorùbá wà ń bẹ̀. Kì í sì ṣe ilẹ̀ Odua. Ẹ máa gbọ́ because they are descendants of Odua. They were speaking Yorùbá there. Ṣé ibi tá a bá ti lé Odua kú àti lé Yorùbá kú. Ó ní ṣíṣe. Ibi tá a bá ti lé Yorùbá kú àti lé Odua kú. Ayé mẹ́ta fún ẹgbàá. Ìkẹ̀kẹ́ náà ni. Ṣùgbọ́n ilẹ̀ yàtọ̀ sílẹ̀. You see, we have a jurisdiction. Ẹ jẹ́ sọ̀tọ̀ fún yín o. Jurisdiction kò oríṣiríṣi o. If I have the jurisdiction of kìnìkan Yorùbá tí mo ní, you are confined to within the jurisdiction of that Yorùbá land. But if I'm conferred with that Odua, your jurisdiction extends beyond the Yorùbá land. Èmi ò sẹ́rí. Ẹ máa gbọ́. Yorùbá àti Odua ìmọ̀ nígbà. Àní mo ti gbọ́ ti yín. You see sẹ́rí history wa ó ti ní problem. History ni àwọn tó wọ́n fún problem. Wọ́n fún ni. Wọ́n ti fún ó dẹ̀ ti wá ní. Àwọn wà níjó ní. Àti ẹ máa gbọ́ àti ẹni tí ń joyè Odua àti ẹni tí ń joyè Yorùbá. Ọmọ kan náà ni wọ́n ọmọ ìyá kan náà ni wọ́n. Àní ìyá kan àsọ bẹ́ẹ̀ pé ìyá kan náà kọ́. Gbogbo okay. Jurisdiction là ń sọ. Ẹni tó dé tó ní ẹnìkan lè fi hàn kájọba kìnnìkan. Jurisdiction lè fi hàn kìnnìkan. Ṣé ká mọ túlẹ̀ ni? Jurisdiction yẹn no jurisdiction yẹn gan fa wàhálà o. Ẹ̀rọ lè fi wàhálà tẹ́ ẹ̀ bá wà mí sọ. No kò fa wàhálà. Tẹ́ ẹ̀ bá tó bá ṣe pé mi náà tó bá ṣe pé pásítọ̀ tó bá ṣe pé yín náà ni ẹ máa gbọ́. Tẹ́ ẹ bá wà misinformed tí ẹ kẹ́ jàsílẹ̀ ẹ mọ̀ jàsí. Irọ́ ni. Because you are misinformed. Faramọ́. Because láti lè tẹ́lẹ̀ àwọn bàbá yín náà ìjà náà máa jà kí. Faramọ́ tẹ sọ. Because láti lẹ̀ náà ló yẹ unity. Irọ́ ni. Láti lẹ̀ náà èmi ni máa ṣe yín. Irọ́ ni pastor. Láti lẹ̀ náà bí kásá. Faramọ́. Láti mọ̀ lágídí kí ni. Faramọ́. Ẹ má gbọ́ o. Ẹni tí ọba yẹ kó fìyàn jẹ baálẹ̀ tó bá fìyàn jẹ baálé ẹni tó yóò fìyàn jẹ baálé inú òbínú pé èmi ni wọ́n ní máa fi baálé jẹ o baálẹ̀ wọ́n ní wọ́n máa fi jẹ o lọ́ọ́ fi baálẹ̀ jẹ tí wọ́n bá ti yanjú ẹ̀ láàrin ara wọn bá kò sí wàhálà síbi baálẹ̀ ju baálé lọ. bẹ́ẹ̀ni dáadáa. ṣètìkẹ́tẹ̀ ṣùgbọ́n tẹ́lẹ̀ wọ́n máa fi baálé jẹ kó máa fi baálẹ̀ jẹ èmi òkè ẹ máa gbọ́ láàrin mi àti ẹ fi pásítọ̀ lẹ́hùn wọ́n ní kí n bá fẹ́ fi joyè nínú ìlú yìí o tí n bá fẹ́ èmi ni mo láṣẹ kí n fi baálé jẹ o ẹ̀yin láṣẹ kí ẹ fi baálẹ̀ jẹ ẹ wá fẹ́ fi Sàláfì joyè ẹ wá fi jẹ baálé. ẹ̀ta ló ń kọ́ tuntun kọ́ ọdún kọ́ lè padà sí baálé. sẹ́wọ̀n pé nítorí dájú náà ni kí n sọ pé lágbájá ẹ̀tọ́ tó ní ni kó o fi jẹ baálẹ̀ èmi ni mo lẹ́tọ̀ọ́ kí n fi yàn jẹ baálé kò dìjà ẹ̀ẹ́dẹ̀ sọ pé ókè o Sàláfì mo fi ọ jẹ baálẹ̀ kí wọ́n ju baálé lọ o. ajá ìgbẹ́ni ṣẹkẹtẹ ṣẹgbẹ tó tọ́ ń bá jẹ́ mọ̀dàrú yóò fara mọ́ pé ẹ fi jẹ baálé oníwà tún wá nu pé òun ó tún fi jẹ baálẹ̀ sẹ́wọ̀n pé tó bá tún fi jẹ baálẹ̀ yẹn oyè baálẹ̀ tó ju baálé lọ ṣùgbọ́n kò fẹ́ mọ̀dàrú kò fẹ́ dàrú kò fẹ́ sòjòrò kò fẹ́ sàpárùtù baálẹ̀ rẹ̀ jẹ́jẹ́ ọwọ́ ní sọ di baálẹ̀ olófin ní Ọ̀kanlọ́mọ Odua sọ di baálẹ̀ tó fi jẹ baálé tó bá yẹ kó tún bá fi jẹ baálé tó fi jẹ baálẹ̀ ẹtọ́ ẹ kó fi jẹ baálẹ̀ náà kí pé wá o jurisdiction rẹ ni you see ẹ máa gbọ́ pásítọ̀ ẹ máa gbọ́. sẹ́ni gbogbo tí wọ́n sọ padà sí. ẹ máa gbọ́ pásítọ̀ ẹ máa gbọ́ ẹ máa gbọ́ pásítọ̀ sẹ́ni tí wọ́n ṣe tún padà sí. Yorùbá ní àìjá kérémọdò lórí òkun ẹni tí mo bá jẹ ọba tí mo bá jẹ ẹni tí ń ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá ní. tọ́mà ti sọ̀tàn fún yín kẹ́ tó jọba ìpè wò. no kò sí tí ń jọba láìsí tàn. ẹ máa gbọ́
kò sí ìta wa lè gbàgbọ́. ẹ máa gbọ́. kò sí ìta lè gbàgbọ́ tó dé tí ó fẹ́ bọ́ kálukú ni ó sọ. kí n tún bá sọ fún pé wa o n tí àwọn bàbá wa ṣe rè o mi sì fẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ o unity ni kankan o báyìí láà ṣe o báyìí láàrin o a kì í tẹ ibi tí ẹ̀ka tẹ̀ mọ́lẹ̀ o a sì kì í fojú di gbogbo èèyàn ẹ máa gbọ́ ṣùgbọ́n tí bá délẹ̀ ẹ jẹ́ sọ Jeroboam àti Rehoboam ló báyìí. you are taking side. ẹni sì ní gbà. Jeroboam and Rehoboam ẹ máa tọ́ sọ fún Jeroboam ni Rehoboam tó yẹ kó jẹ kínní wọ́n sọ fún pé ìwọ àwọn ẹgbẹ́ rẹ ni o tó bá ti débẹ̀ ká máa níbo ló ṣe ó sọ pé gbogbo wọn ò ní gbọ́dọ̀ sí wọn lẹ́nu ó sọ gbọ́n dẹrú gbogbo wọn ló gbọ́dọ̀ mọ tẹríba fún wọn nígbà tí Jeroboam táwọn fẹ́ àwọn àgbàgbà á pè ló bá ní gbogbo yín lóhùn ó sọ di kinní kan òun ní kinní kan bí ò ti jọba nìyẹn tí jọba Solomon tó fi fàyà tó fi pín sí méjì nítorí misinformation nítorí ìtàn tí ó yẹ kó gbọ́ ló gbọ́ ìtàn àlàáfíà kò gbọ́. no I disagree. kò sí ìtàn àlàáfíà kò sí ìtàn àlàáfíà o kò sí ìtàn àlàáfíà. ìtàn kí ló wà. ìtàn ó ní àlàáfíà yóò sì tó ní ogun. tó bá jẹ́ real ìtàn ọmọ àlè lẹ́ni tí wọ́n fi joyè ń bì kan tí ó dẹ̀ sọ iye ẹ̀dí yẹpẹrẹ tí ò gbàdá jẹ́ owó lò mọ́. ọmọ àlè lẹ́ni tó fi joyè o ṣẹ́gbọ́ tó fogun bẹ̀rẹ̀ ayé. tó bá jẹ́ pé ẹ máa gbọ́ ọmọ àlè lẹ́ni tí wọ́n fi joyè tó yọ jagun tó kórì bọ́nú. ọmọ àlè lẹ́ni tó yọ wọ́n láàfíà tó sọ dogun. ọmọ àlè ni ó lè tí ọmọ jurisdiction rẹ̀. ọmọ àlè lẹ́ni tó fẹ́ encroach jurisdiction. ọmọ àlè lẹ́ni tí wọ́n bọ́ jurisdiction rẹ̀ tí ó dákẹ́. àmọ̀ fàkínní ìpọ̀lọ́ ni o. báfọ̀ ẹ̀ ṣe dáadáa. Oriyomi Amsat Rahman ṣé mo jagun gba ambassador peace ni. jagun ni. ajagun a sì ṣẹ́gun a ti ṣẹ́gun tí a mọ̀ pé ogun náà ní dá ìlú lẹ̀. sẹ́rí kíni mo rí. ẹ má sọ èdè Yorùbá mọ́ ẹ má sọ èdè Oòduà. èdè Oòduà sẹ́ǹsì èdè Oòduà nígbà tí mo jí lówùúrọ̀ kùtùkùtù. èdè Yorùbá nù. ẹ máa gbọ́ torí pé mo Oòduà ni mí. ẹ sì ṣèdè Yorùbá. torí pé mo Oòduà ni mí. ẹ sì ṣèdè Yorùbá. mo ṣèdè Yorùbá. kò sí yà kò sí yà thank you. ni wọ́n yà á à ń sọ̀rọ̀ ilẹ̀ a sì ń sọ̀rọ̀ ẹ máa gbọ́ à ń sọ̀rọ̀ lineage à ń sọ̀rọ̀ ilẹ̀ à ń sọ̀rọ̀ jurisdiction a dẹ̀ sọ̀rọ̀ horizon. Jurisdiction horizon is very necessary, you know. Very necessary. Contested. It's very necessary. Nobody contest it. Fine. What you don't realize is this. Oloye Dotun. What I fail to realize, Abi. You don't fail. Oloye Dotun Sanusi. Kò sẹ́ni tí ó ní irú ẹ̀ tí ó fi ọ̀bọ máa ń lọ. Bẹ́ẹ̀ni. Ìjà farabalẹ̀ gbọ́n tí Oriyomi ọ̀sẹ̀ fẹ́ sọ. Do you get it? Kí ni ẹni tó pé orí ẹ̀ pé jọjọjọ. Kò sẹ́ni tí ó ní irú ẹ̀ tí ó fi ọ̀bọ máa ń lọ. Òótọ́ ni o. Nígbà tí ọba jẹ Ọ̀kanlọ́mọ Odua ṣé kò lè jẹ́ aṣíwájú ilẹ̀ Yorùbá ni. Ó lè jẹ́ o. dáadáa. So kí àwọn náà mú kán sọ di aṣíwájú. ó ti wọnú ara wọn. ọ̀gá yìí bá ti wá fi jẹ oyè tó yẹ kémi ó fi jẹ. tí mo rò pé ó yẹ kémi ó fi jẹ. tó yẹ tó yẹ. ẹrù tó mẹ́rìtì ẹ̀. tó mẹ́rìtì ẹ̀ lọ́dọ̀ yín. tó mẹ́rìtì lọ́dọ̀ yín. tó ní. ní tí mo sọ ni pé ó yá ẹ fi jẹ èyí tí ó mẹ́rìtì lọ́dọ̀ tí kémi náà wá fi jẹ èyí tó mẹ́rìtì lọ́dọ̀ tèmi. ọmọ wájọ ni. bẹ́ẹ̀ ni àgbájọwọ́ rẹ̀ sì fi sọ̀yà. ìdá ìsọ̀rí ìsìn ni wípé bó ti jẹ́ Ọ̀kanlọ́mọ Odua yẹn báwo náà tún fi aṣíwájú Ọ̀kanlọ́mọ tún ni aṣíwájú Ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá. aṣíwájú Ọ̀kanlọ́mọ ilẹ̀ Yorùbá Ọ̀kanlọ́mọ Odua. ṣé ẹ rò pé Aláàfin. ìfà wọn ẹ̀ sì yẹn fún láwọ́ọ̀dù. sá. wọn ẹ̀ sì yẹn fún láwọ́ọ̀dù. mo kí gbogbo ojú tí
wò mí tí ń gbọ́ mi jákèjádò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé, orúkọ mi ni Ambassador Àkànfẹ́ Ìwò tí mo jẹ́ agbẹnusọ fún iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited. Níléeṣẹ́ wa bí láti màmọ̀ dájú nǹkan kan tí eléyìnbó ń pè ní health is wealth, ìlera lọ́rọ̀. Kì í ṣàfẹnujẹ́ nìkan tá a bá ń gbọ́ ọ̀nà ìṣètí, torí gbogbo lọ́gbọ̀n àwọn èèyàn ni wọ́n ń kojú àìsàn tí a pè ní ìfúnpá gíga. Ìdí nìyí tí iléeṣẹ́ X2 Ultimate Herbal fi ṣètò oògùn ìfúnpá gíga fún ní powder àti ní olómi. Kò tán síbẹ̀, oògùn ìtọ̀ ṣúgà ó wà ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited ní powder àti ní olómi. Òun náà lẹ̀ ń wò yìí. Oògùn ọ̀pẹ́ ẹ̀yìn wà tí a ti ṣe lọ́jọ̀ fún ẹni tó bá ń kojú ọ̀pẹ́ ẹ̀yìn torí gẹ́gẹ́ bí ìṣòro. Iléeṣẹ́ wa níbí ní oògùn ẹ̀ tó lè bá wọn tán rẹ̀ lójú ọgbọ́n. Bákan náà, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n jẹ́ oníbìísí tí wọ́n ti rora wọn pín wípé Ọlọ́run ò lè ṣe, ṣùgbọ́n tó jẹ́ pé àìsàn kan sómìíràn ní kọjú ọmọ bíbí wọn. Ó wà ní iléeṣẹ́ X2 Herbal International Limited fún ìwòsàn fún àwọn oníbìísí. Kò tó síbẹ̀ o, a ní ọ̀pọ̀lọpọ̀ oògùn tí a ṣe létò fún ẹni tó bá jẹ́ ẹni tó bá ní ikùn gbẹ̀ndù tó jẹ́ pé ọ̀rá ti pọ̀ jù lára ẹ̀, ó máa bá wa burn fat, a pè ní X2 burn fat fún obìnrin àti fún ọkùnrin. Bákan náà, ní iléeṣẹ́ X2 Ultimate Herbal International Limited, a ní egbòogi èyí tá a ṣe ní powder fún ẹni tó bá ń kojú àìsàn stroke. Ó wà ní iléeṣẹ́ X2 Ultimate. Tẹ́ ẹ bá lé èèyàn tó ní lẹ́gbẹ̀ẹ́, ẹ dán wò. Ìjọba lù lóǹtẹ̀ fún lílò torí pé ojú dání. Kò tó síbẹ̀ o, ogunlọ́gọ̀ àwọn èèyàn ni wọ́n máa ń fi ìlera wọn ṣeré nípa ètò ẹ̀jẹ̀ lára. Iléeṣẹ́ X2 ti ṣètò X2 blood tonic, èyí tó jẹ́ oògùn tó lè pèsè ẹ̀jẹ̀ sára. Powder ló wà, a sì tún ní olómi. Káàkiri ni wọ́n ti mọ̀ wá nílẹ̀ yìí jákèjádò àgbáyé. Kò sí onírúurú àìsàn tàbí àrùn tẹ́ lè máa kojú tí a ní oògùn rẹ̀, egbòogi ẹ̀dá ti ṣe lẹ́jọ̀. Gbọ́ mi, ìjẹ́ wọn tiẹ̀ ń làkàkà nípa ọgbẹ́ inú. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ni wọ́n ń làkàkà nípa fibroid, èyí tá a mọ̀ sí oyún ìju, ikùn rẹ̀ bẹ́ẹ̀ lù yìí. Wọ́n á máa rò bóyá ó máa tó bí ni, kò ní bí. Ogunlọ́gọ̀ èèyàn lọ́jà ti náwó lé lórí tí fibroid yìí wọ́n ti gbáwọn èèyàn nítorí ẹ̀. Àìrìn jìnnà láìra bukẹ́ ọ̀kẹ́rẹ́ o. Iléeṣẹ́ wa X2 Ultimate Herbal International Limited wà ní number 30 Olúyọ̀lé Shopping Complex, New Garage Ìbàdàn. Àtẹ̀ka wa tó wà ní Assurance Royal Plaza, Asolẹ̀ Ìbàdàn. Ẹ pè wá láti request fún èyíkéyìí product wa tẹ́ bá fẹ́. 079 0153 tàbí 0806 4000 204. Diaspora number wa +353 89 49 82 845. X2 Ultimate Herbal International Limited. Health is wealth with care. God is.